ẹ má yílé Ferry Darkman lórí o ẹ má yílé Ferry Darkman lórí ẹ má yílé lórí Ferry Darkman kò gbọdọ̀ ṣẹ̀wọ̀n ẹ má yílé lórí ẹ lólùfẹ́ mi ẹ wá gbọ́ o àwọn ilé ìgbìmọ̀ asòfin àwọn ni wọ́n invite Ferry Darkman wọ́n dẹ̀ invite Bobrisky wọ́n dẹ̀ invite ọ̀gá correctional service bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni wọ́n dẹ̀ invite ọ̀gá EFCC náà but fún ìyàlẹ́nu Ferry Darkman nìkan òun ló lọ sí ilé ìgbìmọ̀ asòfin Ferry Darkman nìkan òun ló yọjú sí ilé ìgbìmọ̀ asòfin àti lọ́ọ̀yà ẹ̀ tí a mọ̀ sí Dèjì Adéyanjú Bobrisky wà ó rán lọ́ọ̀yà ẹ̀ nìkan wá ìgbà tí lọ́ọ̀yà dé lọ́ọ̀yà ní ààrẹ ò yá ni ọ̀gá ilé ìgbìmọ̀ asòfin ọ̀gá correctional service òun náà wà ó rán deputy ẹ̀ wá ọ̀gá EFCC ò wá ó rán deputy ẹ̀ wá ṣe ti rí pé gbogbo àwọn tó yẹ kó wá gbogbo wọn pátápátá ni wọn wá Ferry Darkman nìkan òun ló yọjú àti lọ́ọ̀yà ẹ̀ ok wọ́n wá ní kí Ferry Darkman kó wá ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ Ferry Darkman ní ọ̀rọ̀ kí lòun fẹ́ sọ àlàyé kí ni òun fẹ́ ṣe ta lòun fẹ́ ṣe àlàyé fún nígbà tí gbogbo àwọn tí ẹ̀yìn fight tí wọ́n wà ta lòun fẹ́ takù ta ló fẹ́ takù òun ta ló fẹ́ sọ pé nǹkan tóun sọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tí gbogbo àwọn tó kù tí ẹ ránṣẹ́ pé tí wọ́n wà lọ́ọ̀yà ló wá sọ fún mi pé má wọ́rì Ferry Darkman má wọ́rì ṣàlàyé fún wọn ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ ṣàlàyé fún wọn ok Ferry Darkman wá sọ wípé ok tí ẹ bá fẹ́ gbọ́ bí àlàyé ṣe jẹ́ ọ̀rẹ́ Bobby òun ló sẹ́ndì voice note yìí sóhun voice record àmì sóhun ọ̀rẹ́ Bobrisky òun ló sẹ́ndì ẹ̀ sí Ferry Darkman ọ̀rẹ́ Bobrisky wá sọ fún Ferry Darkman pé Bobby jẹ òun lówó ó dàbẹ̀ ní pé kò fẹ́ san owó yẹn fún òun lòun ṣe sẹ́ndì voice note yẹn sí ok Ferry Darkman dẹ̀ pé Bobby immediately pé Bobby èèyàn kan sẹ́ndì voice note conversation ìwà àti ẹ̀ sí òun lórí ọ̀rọ̀ owó tó jẹ́ òun fún ẹ ní 24 hours san owó yẹn fún ẹni yẹn kíákíá àìjẹ́ bẹ́ẹ̀ òun máa release voice note yìí Bobby dẹ̀ pé bọ̀bọ̀ yẹn tó jẹ lówó yẹn ó pé bọ̀bọ̀ yẹn immediately ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ bọ̀bọ̀ yẹn tó rìkọ́dù conversation yẹn bí Bobby ṣe ń bẹ̀ so láìpẹ́ láì jìnnà Bobby san owó yẹn fún bọ̀bọ̀ yẹn Ferry Darkman wá wò wípé tí òun bá jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ báyìí ìwà ìbàjẹ́ ó ń gbilẹ̀ ní inú ìlú Nàìjíríà yìí ni torí nínú conversation yẹn ó rí i pé ọ̀gá correctional service ó involve fún bẹ́ẹ̀ ó gba owó ọ̀gá EFCC ó involve fún bẹ́ẹ̀ ó gba owó ìtótó wá jẹ́ ìyàlẹ́nu fún òun ni wípé ìyẹn Ferry Darkman ló sọ bẹ́ẹ̀ pé ìtótó wá jẹ́ ìyàlẹ́nu fún òun ni wípé bàbá Fálànà àti Fẹ́mi Fash àwọn náà tún involve nínú ọ̀rọ̀ yìí níbo la wá ń bá orílẹ̀-èdè yìí lọ nígbà tí gbogbo àwọn tá a believe pé wọ́n ń fight against ìwà ìbàjẹ́ tó jẹ́ pé àwọn gangan ni wọ́n wá ń gbilẹ̀ nínú ìwà ìbàjẹ́ no ó yẹ kéèyàn dáwọ́ kíní yìí ó yẹ kéèyàn já ewé olúfimọ́ fún wọn ó níbẹ̀ ló ti wò pé òun máa release voice note kí gbogbo ọmọ Nàìjíríà kan gbọ́ pé gbogbo àwọn tá a fẹ̀yìntì tá a rò wípé wọ́n ń fight fún corruption wọ́n ń jà fún ìwà ìbàjẹ́ àwọn gangan ni ringleader ìwà ìbàjẹ́ ó ní nǹkan tó yẹ kí òun release voice note yẹn nìyẹn ó ní Bobrisky wá ń deny pé òun ò mọ nǹkan kan bẹ̀ pé wọ́n clone voice òun ni àìkíní kan ni wọ́n fi clone voice òun ó ní nínú the same voice note ó ní ó fi hàn wá pé Bobrisky ò lo àkáǹtì gangan ó ní tó ń bá gbowó yẹn sínú àkáǹtì òun wọ́n á tún suspect òun ó wá lo àkáǹtì àbúrò ẹ̀ ní bọ̀bọ̀ ọ̀rẹ́ tó fún lówó yìí
tó yá lówó yìí tó sẹ́ndì owó yẹn sí ó ní kí ilé ìgbìmọ̀ aṣòfin kí wọ́n gbé àwọn investigation officer dìde kí wọ́n trace àkáǹtì àbúrò ẹ̀ yẹn déètì tí owó yẹn wọ ibẹ̀ ó sọ fún wọn tó bá wá gẹ̀ẹ́tì pé owó yẹn wọ bẹ̀ lóòótọ́ kó wá tún trace níbo ni àwọn owó yẹn lọ láti inú àkáǹtì yẹn tí wọn bá ní rí wípé inú owó yẹn lọ sí inú àkáǹtì ọ̀gá correctional service tí wọn bá ní rí wípé nínú owó yẹn lọ sí ọ̀dọ̀ EFCC tí wọn bá ní rí wípé inú owó yẹn gan lọ sí sáìdì bàbá Fálànà ìgbà yẹn ni ilé ìgbìmọ̀ aṣòfin tó lè sọ wípé bóyá òun jẹ̀bi àbí òun ò jẹ̀bi ó ní kò pẹ́ táwọn dẹ̀ kúrò ní ilé ìgbìmọ̀ aṣòfin gbà tí gbogbo àwọn tí wọ́n pè tí wọ́n yọjú ẹ máa wo tó bá jẹ́ wípé Ferry Darkman ni ò yọjú wọ́n máa ti máa lọ fọ̀fọ́lọ́pàá gbé báyìí o àbí kọ́ ti máa lọ fọ̀fọ́lọ́pàá wá o but gbogbo àwọn tí wọ́n yọjú yẹn sìn kò sí nǹkan tí wọ́n ṣe fún wọn o wọ́n ṣe nǹkan fún wọn òfin ò mú wọn wọn ò tẹ òfin lójúmọ́ mọ́lẹ̀ ṣe ti rí so Ferry Darkman wá ní kò pẹ́ tí òun jáde bóun ṣe gbọ́ nìyẹn tí Bobby tó ṣáàjì òun fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ẹ béèrè pé lò ló ṣàjẹ́ o kẹ́ bá ti mọ̀ wípé ṣe rí nílùú wa yẹn àti ẹ̀ níjọba àti ẹ̀ lólórí wọ́n kàn tiẹ̀ ń ṣe bó tiẹ̀ ṣe wù wá ni Bobby bá ṣáàjì Ferry Darkman ni wọ́n ń bí pé òun bọ òun lórúkọ jẹ́ ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ mi mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yẹn hàn ní abẹ́ comment section ẹjọ́ níbo ni Ferry Darkman ti bà Bobby lórúkọ jẹ́ mẹ́yẹn tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tó yìn fẹ́ tí wọ́n sí táwọn kan bá fẹ́ ṣe iṣẹ́ wọn dáadáa tó fẹ́ ṣe ìwádìí wọn dáadáa ó yẹ kó kọ́kọ́ lọ wò pé báwo ni Bobby tí wọ́n ṣáàjì pé kó lọ sunú ẹ̀wọ̀n tó jẹ̀bi ẹ̀sùn tó fi kàn báwo ni wọ́n ṣe lọ fún ní special apartment kí ló fowó tó yá lọ́wọ́ bọ̀bọ́ yẹn ṣe ibi tó yẹ káwọn ìgbìmọ̀ aṣòfin kan ti bẹ̀rẹ̀ nìyẹn o kí ló fowó tó yá ṣe níbo lowó yẹn lọ kí ló dé tí kò sunú ẹ̀wọ̀n tí wọ́n ṣàjẹ́ fún èmi rò pé nǹkan tó yẹ kí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kan fèsì sí gangan nìyẹn ẹ máa wò àṣẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ yẹn orí Ferry Darkman ni wọ́n máa da ọ̀rọ̀ yẹn lé lórí pẹ̀lú gbogbo evidence tó dẹ̀ fi sílẹ̀ báyìí sìn gbogbo evidence tó filẹ̀ báyìí sìn orí ẹ̀ ni wọ́n máa dà lé lórí instead kan ṣiṣẹ́ lé lórí ọ̀ní ṣiṣẹ́ lé lórí ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ̀yin rí sí kí lè rọ ọkàn yín níbo là ń borílẹ̀-èdè yìí lọ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ fi èrò ọkàn yín hàn ní abẹ́ comment section nǹkan tí wọ́n tún bá bọ ilé ìgbìmọ̀ aṣòfin nìyẹn o àbálọ̀ àbábọ̀ Bobby ṣáàjì Ferry Darkman ní 1 billion can you imagine ẹ rí i pé ìwà bàjẹ́ corruption ó kàn gbilẹ̀ sí ni ní Nàìjíríà wa yẹn ó kàn gbilẹ̀ sí ni lójoojúmọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lèmi jẹ́ ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe lórí YouTube bákan náà kẹ́dẹ̀ follow mi lórí Facebook ire o.